ogun abẹ́lé orí àádọ́rin. Ojukwu fẹ́ sá kúrò láàrin ìlú ṣùgbọ́n kò sọ fún àwọn ọmọ Biafra, kàkà bẹ́ẹ̀ irọ́ ńlá ló tún ń pa fún wọn. Nígbà táwọn ọmọ ogun Ọbásanjọ́ já wọ ìlú Òwèrè ní ọjọ́ 9 oṣù kínní ọdún 1970 yìí, nǹkan kọ sísọ fáwọn ọmọ Biafra. Ọ̀rọ̀ náà kò sì wọ̀ rárá fún àwọn ọmọ Ojukwu. Èrè ni wọ́n ń sá lọ tí gbogbo wọn sì fọ́n ká pátá. Ìdí ni pé ó fẹ́rẹ̀ jẹ́ gbogbo ibi tí àwọn ọmọ ogun ńláńlá wà fún àwọn Biafra ní ọwọ́ àwọn ọmọ ogun kọmando wọ̀nyí ti tó, tí wọ́n sì ti tú àwọn olórí ogun wọn ká pátá. Wọ́n ti kọlu àwọn ọmọ ogun Biafra tí wọ́n ń pè ní 14 division. Wọ́n sì ti yanjú wọn débi pé olórí wọn pátápátá, ọ̀gágun Ògbógùkalu, pàápàá ti fara ṣoko. Ojukwu ò gbúròó ẹ̀, òun náà ò gbúròó Ojukwu. Bákan náà ni àwọn ọmọ ogun àkànṣe tí wọ́n ń pè ní special division náà ti fara gbọ́ta. Olórí àwọn náà, ọ̀gágun Àzóyà, ti wá ibì kan jókòó sí. Àwọn ọmọ ogun ẹ̀ ti rìn jìnnà, kálukú ń sá káàkiri láì mọ ibi tí wọn yóò dúró sí gan-an. Ọ̀rọ̀ dìbò ló yà fún mi wàyí ṣá, nǹkan sì ti dàrú kọjá àfẹnusọ. Èrè burúkú tí àwọn ọmọ ogun kọmando fúnra wọn ń sá kò fi àwọn ọmọ ogun Biafra yìí lọ́kàn balẹ̀ láti dúró sójú kan. Bẹ́ẹ̀ ohun tí àwọn ọmọ ogun Ọbásanjọ́ náà ń ṣe ni láti rí i pé àwọn ọmọ ogun Ojukwu yìí kò ráàyè dúró sójú kan mọ́. Wọn kò lè kó ara wọn jọ tàbí kí wọ́n dúró níbì kan kí wọ́n tún ara ìjà mú. Bí wọ́n ṣe ń sá kiri yẹn làwọn ọmọ ogun kọmando fẹ́. Wọn kò fẹ́ kí wọ́n tún rí ibi ìfọ̀kànbalẹ̀ tí wọn yóò fi lè kọjú ìjà kankan sáwọn. Bí ọ̀rọ̀ sì ti rí náà nìyẹn. Nítorí nígbà tí yóò fi di alẹ́ ọjọ́ 9 oṣù kínní yìí, àwọn ọmọ ogun kọmando yìí ti dé ibi bíríìjì odò Njaba ní Àwòmà. Wọ́n wá ń wo pápá ọkọ̀ òfurufú kan ṣoṣo tí àwọn Ojukwu lè lò lọ́ọ̀kan. Wọ́n sì bẹ̀rẹ̀ sí rán bọ́ǹbù síbẹ̀ léraléra. Ariwo bọ́ǹbù làwọn èèyàn ń gbọ́. Àwọn tí wọ́n wà lágbègbè pápá ọkọ̀ òfurufú yìí àtàwọn ọmọ ogun Biafra tí wọ́n ń ṣọ́ ibẹ̀, gbogbo wọn bẹ̀rẹ̀ sí fẹ̀yìn rìn. Nítorí àwọn náà ti lóye pé àwọn ọmọ ogun Ọbásanjọ́ yìí kò ní pẹ́ wọ ibẹ̀ tí wọn yóò sì gba ibùdó aeroplane náà lọ́wọ́ àwọn. Ní gbogbo ìgbà tí iná fi ń jó lọ́fun amùkòkò yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú kò mọ̀. Àwọn ọmọ orílẹ̀-èdè Biafra kò mọ̀ pé nǹkan ti bẹ́yìn yọ àti pé iná ti ń jó lọ sórí kókó. Àwọn tí wọ́n jẹ́ sọ́jà kéékèèké pàápàá kò mọ̀. Ṣé àwọn kan ń jagun, wọ́n ń sáré kiri, wọ́n sì ń rò pé nítorí tí kò sí ọta nínú ìbọn àwọn ni ìyà tó pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ṣe ń jẹ àwọn. Bí olórí ìlú àwọn, ìyẹn Ojukwu sì ti ṣèlérí pé òun kó àwọn ohun ìjà olóró gidi bọ̀. Bí ọwọ́ àwọn bá ti tẹ kinní ọ̀hún, gbogbo àwọn ọmọ ogun kọmando àtàwọn ọmọ ogun Nàìjíríà tó kù tí wọ́n ti ń yọ àwọn lẹ́nu ni wọn yóò jìyà ohun gbogbo tí wọ́n ti ṣe. Àwọn yóò jẹ́ kí wọ́n fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Àwọn náà yóò sì dà wọ́n ríboríbo. Nítorí kí wọ́n lè gbẹ̀san lára wọn yìí ni wọn kò ṣe fẹ́ kú, tí wọ́n sì ń sá lọ nígbà tí ogun bá ti dé ibi tí wọ́n wà tàbí tí iná ìbọn bá fẹ́ mú wọn mọ́lẹ̀ lẹ́ẹ̀kan. Ṣùgbọ́n àwọn tí wọ́n jí ọ̀gá wọn mọ̀ o. Àwọn ọ̀gá pátá fún àwọn sọ́jà Biafra mọ̀ pé níbi tí ọ̀rọ̀ dé dúró, iṣẹ́ ìyanu òjijì nìkan ló lè gba àwọn là. Bí bẹ́ẹ̀ kọ́, gbogbo ọmọ Ìgbò ní àwọn ọmọ ogun Nàìjíríà yóò parun. Ojukwu náà mọ̀, ṣùgbọ́n kò jẹ́wọ́, kò sọ fẹ́nìkan pé òun náà ti rí i pé wàhálà ti wà àti pé bóun kò bá tètè múra pàápàá, wàhálà náà yóò di omi òkun ńlá, yóò sì gbé òun lórí ogun pàápàá lọ. Ọkùnrin olórí Biafra náà ti mọ̀, ó sì ṣètò ohun tí yóò ṣe, ṣùgbọ́n kò wí fẹ́nìkankan o. Kàkà bẹ́ẹ̀ níṣe ló ń kí gbogbo àwọn sọ́jà tí wọ́n ń jagun yìí láyà, tó ń sọ fún wọn pé kí wọ́n máa nìṣó, òun ń bọ̀ lẹ́yìn. Kò lè pẹ́ kò lè jìnnà tí ọta ìbọn àtàwọn ìbọn tuntun pẹ̀lú machine gun tí òun ṣèlérí yóò fi dé. Nígbà tó bá sì dé, àwọn tí wọ́n wà lójú ogun lòun yóò kọ́kọ́ kó gbogbo ẹ̀ fún, tí wọn yóò sì fi àwọn irinṣẹ́ ogun tuntun náà jagun àjàṣẹ́gun. Ohun táwọn sọ́jà tó wà lójú ogun ń gbọ́ nìyẹn. Ọ̀rọ̀ tí àwọn aráàlú pàápàá ń gbọ́ nìyẹn. Àwọn náà sì gba olórí orílẹ̀-èdè wọn gbọ́. Wọ́n ní mẹ̀sáyà tí yóò jagun ṣẹ́gun fáwọn nìyẹn. Ní àsìkò tí àwọn ọmọ ogun Ọbásanjọ́ wọ ìlú Òwèrè, tí wọ́n sì gba ìlú náà pátá, tí wọ́n sì dojú ìbọn kọ pápá ọkọ̀ òfurufú kan ṣoṣo náà tí gbogbo ìlú ń lò, Ojukwu jáde sí gbangba. Ó sì ṣe àkànṣe ìkéde fún gbogbo àwọn ọmọ Biafra. Bẹ́ẹ̀
ni wọ́n ti kéde léraléra tẹ́lẹ̀ pé kí oníkálukú dúró sídìí rédíò nítorí Ojukwu fẹ́ ṣe ìkéde àrà ọ̀tọ̀. Gbogbo ọmọ orílẹ̀-èdè náà ló sì ti wà ní ìdí rédíò wọn. Ní kùtùkùtù òwúrọ̀ ní ọjọ́ 10 oṣù kínní, ìyẹn ní ọjọ́ kejì tí àwọn ọmọ ogun Ọbásanjọ́ gba ìlú Òwèrè lọ́dún 1970, Emeka Odumegwu Ojukwu tí í ṣe olórí ìjọba Biafra bá gbogbo orílẹ̀-èdè rẹ̀ sọ̀rọ̀. Ó bá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè náà sọ̀rọ̀. Ó fi wọ́n lọ́kàn balẹ̀. Ó ní kò séwu kankan lóko àfi gìrì àparò nìkan, àti pé ẹpọ̀n àgbò ń mì bẹ́ẹ̀ ni kò ní í já. Àwọn làwọn yóò borí àwọn ọmọ ogun Nàìjíríà gbogbo. Èyí yìí ni ọ̀rọ̀ tí Ojukwu bá àwọn ọmọ orílẹ̀-èdè Biafra sọ. Ẹ̀yin akíkanjú ọmọ Biafra, ẹ̀yin ẹlẹgbẹ́ mi ọmọ orílẹ̀-èdè mi lọ́kùnrin àti lóbìnrin, mo kí gbogbo yín o. Ìjọba mi ti ṣe àgbéyẹ̀wò bí ọ̀rọ̀ ogun tí à ń jà yìí láti bí ọdún 2 àbọ̀ sẹ́yìn pẹ̀lú ìbínú ńlá yìí ti ń lọ. Nítorí ó dára kí a máa ṣe àyẹ̀wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan síbi tá a jagun náà dé, ká sì máa rán ara wa létí ìdí tí a fi ń jagun náà, ohun tí à ń jagun fún gan, àti ìdí tí a ṣe kúkú pinnu pé kàkà kí ilẹ̀ kú ilẹ̀ yóò ṣá, a gbọ́dọ̀ jagun náà dópin ká sì dáàbò bo ara wa ni. Ẹ̀yin náà ti fojú winá ogun yìí, ẹ ti jìyà lórí ogun náà. Àwọn ọ̀tá wa ti fojú yín rí màbo. Gbogbo èèlò burúkú ni wọ́n ti lò lé yín lórí, títí débi pé wọ́n ní kí wọ́n fi ebi pa yín kú gan ló dáa kí àwọn lè ṣẹ́gun. Wọ́n ti dojú ìjà kọ ẹ̀yin aláìṣẹ̀ aláìrò. Kò sì sí ìdí kankan tí wọ́n ń torí ẹ̀ bá yín jà náà ju pé ẹ pinnu láti máa gbé ní àlàáfíà gẹ́gẹ́ bí àṣà àti ìṣe tiyín, kí ẹ sì kúrò ní orílẹ̀-èdè tó ti fi ẹnu ara rẹ̀ àti ìwà ẹ̀ sọ pé àwọn ò fẹ́ yín. Ẹ̀ṣẹ̀ tí ẹ ṣẹ̀ wọ́n kò jù bẹ́ẹ̀ lọ. Ìwà akínyín tí ẹ̀yin dúró lé lórí ló jẹ́ káwọn sọ́jà wa lè máa jagun lójú ogun. Ìyẹn ló jẹ́ kí wọ́n pinnu pé àwọn gbọ́dọ̀ dáàbò bo ilẹ̀ bàbá àwọn, kí àwọn sì fún yín ní ààbò tí ẹ fẹ́ gan. Ṣé bí gbogbo abúlé yín àti ìlú yín ni wọ́n ti bàjẹ́ tí wọ́n dáná sun, tí wọ́n sì tún kó ẹrù yín lọ? Ṣebí ẹgbẹẹgbẹ̀rún àwọn ọmọ yín ni wọ́n ti pa láì jẹ́ pé wọ́n ṣẹ̀ wọ́n, tí wọ́n ń ta ìjà aláìṣẹ̀ sílẹ̀ kiri? Ṣebí gbogbo àwọn ọ̀dọ́ yín ni wọ́n ti sọ di alárìnkiri lásán, níbi tí àwọn ọ̀tá wọ̀nyí ti ń ju bọ́ǹbù, tí wọ́n ń yìnbọn, tí wọ́n ń lé wọn kiri pẹ̀lú ohun ìjà gbogbo? Gbogbo èyí tí à ń ṣe yìí, ṣebí nítorí pé ẹ fẹ́ àlàáfíà àti ààbò ni. Ohun tó sì jẹ́ ká gbébọn ká sì pinnu láti gba ara wa sílẹ̀ ká sì dáàbò bo ara wa náà nìyẹn. A tún kéde fún gbogbo ayé pé orílẹ̀-èdè kan ni wá. Bẹ́ẹ̀ ni a kò sí lábẹ́ ẹnìkan. Ohun tí a sì ṣe èyí náà ni ká lè ní òmìnira tí a fẹ́, ká lè ní ààbò tí a fẹ́. Nítorí lóòótọ́ orílẹ̀-èdè kan ni wá o, kò sì yẹ, bẹ́ẹ̀ ni a kò sì sí lábẹ́ ẹnikẹ́ni. Síbẹ̀síbẹ̀ náà, a ò sọ pé ilẹ̀kùn àjọṣe tàbí àjọsọ ti tì. Rárá o, bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀, a ti ṣetán láti gbọ́ ohun tí wọ́n bá fẹ́ sọ. Bí wọ́n bá sì fẹ́ bá wa ṣe, a ti ṣetán láti wo ètò tí wọ́n bá gbé kalẹ̀. Gbogbo ohun tí yóò bá ṣáà ti fún orílẹ̀-èdè wa ní àlàáfíà àti ààbò ni à ń fẹ́. Kò sí èyí tí a kò lè ṣe. Ó kàn jẹ́ pé ní gbogbo ìgbà tí a bá ti sọ èyí, níṣe ni àwọn ọ̀tá wa yìí yóò yí ọ̀rọ̀ náà padà, tí wọn yóò sì máa gbé ohun tí a kò sọ káàkiri. Kò ṣáà sóhun tó burú bí a bá béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n fẹ́ ṣe fún wa, ọ̀nà wo ni wọ́n fẹ́ fi bá wa ṣe, ètò ààbò wo ni wọ́n sì ní fún wa. Ṣùgbọ́n bí a bá ti béèrè bẹ́ẹ̀ ni wọn yóò sọ pé à ń ṣagídí, a kò fẹ́ kí ọ̀rọ̀ yanjú. Bẹ́ẹ̀ ojúṣe kan náà tó wà fún ẹni tó bá jẹ́ olórí orílẹ̀-èdè lásìkò ogun ni kó má fojú pa ìyà tó bá ń jẹ àwọn èèyàn ẹ̀ rẹ́, kí etí ẹ̀ má sì ṣe di sí gbogbo ohun tó bá ń kó ìnira bá wọn. Ìfẹ́ tẹ́ ẹ ní sí orílẹ̀-èdè yín àti ìpinnu yín ti di nǹkan ìyànjú fún gbogbo ayé. Kódà ó ju ohun lọ́pọ̀lọpọ̀ àwa tí ayé aṣáájú yín pàápàá ń rò tẹ́lẹ̀ lọ. Gbogbo ayé ló ń gbèdè fún yín o, ẹ̀yin ọmọ Biafra. Pẹ̀lú àṣẹ àti agbára tí ẹ fún mi, mo ti lo gbogbo agbára tó wà lọ́wọ́ wa láti rí i pé ọ̀tá ò borí wa. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà ò rọrùn, nítorí bí ká para lẹ́sẹ̀kẹsẹ̀ lójú àwọn ọ̀tá wa. Gbogbo nǹkan tí a lè ṣe là ń ṣe láti rí i pé àlàáfíà wà láàrin wa àtàwọn ọ̀tá wa yìí.
èyí ló ṣe jẹ́ pé gbogbo ibi tí wọ́n bá ti ní wọ́n fẹ́ sọ̀rọ̀ bí ìjà yóò ṣe parí là ń lọ. Bí wọ́n bá sì ní àwọn ohun kan ní ká ṣe, àwa náà yóò ṣe é. Ìyẹn tó bá ti jẹ́ èyí tí kò ní pa wá lára, tí kò sì ní fi ilẹ̀ Biafra wọ́lẹ̀, nítorí ìbí kò ju ìbí o, bí a ṣe bí ẹrú la bí ọmọ. Bẹ́ẹ̀ ni àparò kan kò sì ga ju ọ̀kan lọ, àfi eléyìí tó bá gun orí ebè. Oníkálukú ni babaláàyè ara ẹ̀ ó jàre. Gbogbo ohun tí à ń lé ní ká parí ọ̀rọ̀ yìí lọ́nà àlàáfíà, kájọ jókòó yí tábìlì kan náà po, ká sì yanjú ọ̀rọ̀ yìí kí kálukú sọ bí a ó ṣe máa bá ara wa ṣe gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀, kí àwọn ọ̀tá wa sì gbà wá láàyè kí wọ́n jẹ́ kí aráàyè ṣe tiwa. Kò tí ì pẹ́ rárá táwọn ọ̀rẹ́ wa kan gbé ìgbìmọ̀ jáde tí wọ́n tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí bí a ṣe lè yanjú ọ̀rọ̀ wa pẹ̀lú Nàìjíríà. Àwọn wọ̀nyí ti la ọ̀nà kalẹ̀, ọ̀nà tí a ó máa fi bá ara wa ṣe. Wọ́n pè é ní àjọṣepọ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́, àwọn kan ní àjọṣepọ̀ ẹlẹ́bísẹ́bí, àwọn kan ní àjọṣepọ̀ orílẹ̀-èdè kan sí èkejì. Ṣùgbọ́n ohun tó máa ń dùn ìjọba wa ni pé nígbàkigbà tí wọ́n bá ti gbé ètò kan dìde báyìí, bí a bá sọ pé a faramọ́, kíá ni wọn yóò rọ̀ sẹ́yìn, tí wọn yóò sì tún gbé ètò àti àbá burúkú míì tí kò ní í ṣe é tẹ̀lé tàbí dá sí jáde. Bí wọ́n bá gbé kinní kan wá tí a bá ní àgbà, níṣe ni wọn yóò tún gbẹ̀yìn lọ, tí wọn yóò sì yí ọ̀rọ̀ tí a jọ sọ padà, tí wọn yóò tún gbé nǹkan míì jáde. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ fún yín, eléyìí kò sú mi, bẹ́ẹ̀ ni kò ní jẹ́ kó sú mi tàbí kó rẹ̀ mí. Ibi gbogbo, ọ̀nà gbogbo tí wọ́n bá ti ń sọ̀rọ̀ àlàáfíà, gbogbo ibẹ̀ ni wọ́n máa lọ. Gbogbo ọ̀nà ni wọ́n sì máa gbà láti rí i pé mo wá àlàáfíà àti ààbò tó péye fún àwọn èèyàn mi. Lẹ́ẹ̀kan sí, láti fi hàn gbogbo yín àti láti fi hàn gbogbo ayé pé àlàáfíà nìkan ni mo bá dúró, ààbò fún àwọn èèyàn mi nìkan ni mò ń wá, àti lórí ìpinnu tí mo ti ṣe fúnra mi pé n ó lọ síbikíbi tí àlàáfíà yóò bá ti jáde. Mo fẹ́ jáde kúrò ní orílẹ̀-èdè Biafra báyìí. Mo fẹ́ lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wa kan tí wọ́n tún pe ìpàdé àlàáfíà, tí wọ́n sì fẹ́ ṣètò bí ohun gbogbo yóò ṣe yanjú. Mo fẹ́ fúnra mi lọ síbẹ̀ kí n lè fúnra mi dá sí, kí n sì lè fẹnu ara mi sọ ohun tí mo fẹ́ fún àwọn èèyàn mi ni. Gbogbo ohun tí mo bá ṣe lọ́hùn-ún, gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ níbẹ̀ kò ní í dá lórí ohun méjì: ọ̀rọ̀ bí àlàáfíà yóò ṣe wá sílẹ̀ Biafra, ọ̀rọ̀ bí ètò ààbò tó péye yóò ṣe jẹ́ tàwọn èèyàn mi náà ni wọ́n máa bá wọn sọ. Bí wọ́n bá gbà sí mi lẹ́nu, kò ní sí wàhálà. Ohun kan ṣoṣo náà tí n kò ní gbà bí mo ṣe ń lọ yìí ni ohun tí yóò kan Biafra lábùkù, tàbí ohun tí kò ní jẹ́ kí àlàáfíà tí a ti ń wá látọjọ́ yìí tó wà lọ́wọ́. Àwọn ọ̀tá wa, àwọn oníbàjẹ́ ayé lè rí ìrìn tí mo fẹ́ rìn yìí gẹ́gẹ́ bí ìrìn òjò, tàbí kí wọ́n sọ pé ọwọ́ ti tẹ àwọn èèyàn yìí. Ṣùgbọ́n bí Ọlọ́run bá fẹ́, ó ṣeé ṣe kó jẹ́ ìrìn tí mo fẹ́ rìn jáde yìí ni wọ́n fi yanjú gbogbo ìyà tó ń jẹ yín, gbogbo hílàhílo tí wọ́n kó yín sí, gbogbo bí àwọn ọ̀tá yín ṣe ń ba ilé àti ọ̀nà yín jẹ́, tí wọ́n sì ń pa àwọn ọmọ yín lójú yín. Ó ṣeé ṣe kó jẹ́ ìrìn mi yìí ni yóò fòpin sí. Mo mọ̀ pé bí mo ṣe fẹ́ lọ yìí, àdúrà yín ń bá mi lọ. Ẹ̀yin lẹ̀ ń rán mi níṣẹ́, iṣẹ́ yín ni mò ń lọ jẹ́. Inú mi yóò sì dùn, ayọ̀ mi yóò kún bí ìrìn mi yìí bá mú àlàáfíà tí a ti ń wá kiri láti ọjọ́ yìí bá wa. N kò ní pẹ́ rárá o, n ò ní pẹ́ rárá tí n ó fi padà dé sáàrin yín, tí a ó sì máa bá iṣẹ́ ìdàgbàsókè orílẹ̀-èdè wa lọ. Lásìkò tí n kò fi ní sí nílé yìí, mo ti fa ìjọba ilẹ̀ yìí lé olórí àwọn ológun, ọ̀gágun Philip Effiong, lọ́wọ́. Òun ni yóò máa ṣèjọba pẹ̀lú àwọn èèyàn mi títí tí wọn ó fi dé, tí wọn sì mú àlàáfíà àti oríire bọ̀ wá fún yín. Mo kàn sáárá sí gbogbo àwọn ọmọ ogun Biafra. Mo yìn wọ́n, mo sì kí wọn kú iṣẹ́. Akíkanjú ńlá ni gbogbo wọn ń ṣe. Kí gbogbo wọn dúró sáàyè wọn, kí wọ́n máa bá ìjà náà lọ, kí wọ́n má sì ṣe gba ọ̀tá wa láyè láti lẹ́yìn wọn, tàbí kí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ níbì kankan. Mo ti pe àwọn ọ̀tá wa pàápàá kí wọ́n jẹ́ ká parí ìjà yìí, kí wọ́n fi wá lọ́rùn sílẹ̀. A ò sọ pé kí wọ́n má ṣe tiwọn, kí àwọn náà ní sùúrù, kí wọ́n gbà wá láàyè ká gbé ilé ayé, ká sì máa ṣe ìjọba ayé ara wa fúnra wa. Ẹ̀yin erin lákàtàbú ọmọ Biafra, ẹ̀yin akíkanjú ọmọ Biafra, ẹ̀yin ajíṣe bí ọlọ́ba ọmọ Biafra, mo fẹ́ sọ fún yín, mo sì fẹ́ fi dá yín lójú pé Biafra yìí ò ní kú o, kò ní kú rárá. Biafra yóò wà títí ayé ni. Bẹ́ẹ̀ Ọlọ́run yóò bùkún gbogbo yín. Èyí ni ọ̀rọ̀ ńlá tí olórí orílẹ̀-èdè Biafra, Emeka Odumegwu Ojukwu,
bá gbogbo àwọn ọmọ ilẹ̀ náà sọ. Ó ní òun wá àlàáfíà lọ, òun lọ bá àwọn ọ̀rẹ́ àwọn kan tó ti fi àwọn lọ́kàn balẹ̀ láti wá ọ̀nà tí wọn yóò fi yanjú ọ̀rọ̀ yìí, àti pé òun yóò padà wá bá wọn láìpẹ́ rárá. Gbogbo àwọn ọmọ Biafra tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí ni wọ́n fò sókè, wọ́n ń jó, wọ́n ń yọ̀, wọ́n ní Ojukwu ti ń jáde lọ. Nígbà tó lórí àwọn náà yóò bá sì fi padà dé, yóò ti yanjú ọ̀rọ̀ gbogbo. Bí ọ̀rọ̀ kò bá sì ṣe é yanjú, yóò kó ohun ìjà tó pọ̀ rẹpẹtẹ bọ̀, àwọn yóò sì lò ó láti lẹ́yìn àwọn ọ̀tá àwọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ kò rí bí àwọn tí ń rò ó ní rárá. Àwo lóye kò yé àwọn ọ̀gbẹ̀rì. Ojukwu ò lérò àti padà wá sí Nàìjíríà mọ́. Bẹ́ẹ̀ ni òun fúnra ẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ogun náà ti bọ́ sórí àti pé Nàìjíríà ti ṣẹ́gun àwọn. Ṣùgbọ́n kàkà kí ọkùnrin náà sọ̀rẹ́ńdà tàbí kó sọ fáwọn èèyàn rẹ̀ pé ibi tọ́rọ̀ dé dúró nìyí, ó tún parọ́ tuntun bí ọ̀pọ̀lọpọ̀ ìjọba ayé ti máa ń ṣe. Nígbà tọkùnrin yìí fi ń tan àwọn èèyàn ẹ̀ yìí, Ojukwu ti kó gbogbo ẹrù ẹ̀ àtìyàwó ẹ̀ àti tàwọn ọmọ ẹ̀. Olórí Biafra náà sì ti ṣètò àti sá lọ. Bó ti sọ̀rọ̀ tán ló gbẹ́rù sọ́kọ̀. Ọ̀gágun àwọn ọmọ Biafra náà sì ná pápá bora, ó sá lọ bámúbámú. Báwo lọkùnrin náà ti ṣe sá lọ gan-an? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú déédéé àkókò yìí o.